مسلمين إجابتها فرد على كل مسلم. سلام على طه وياسين والضحى سلام على البدر مسمى محمدا يظنون بي خيرا فما بي من خير يظنون بي خيرا فما بي من خير ولكنني عبد ظلم كما تدري سترت عيوبي كلها عن عيوني وألبستني ثوبا جميلا من الستر وألبستني ثوبا جميلا من الستر. سلام على العلم سلام على التقى سلام على العلم سلام على التقى سلام على الإسلام بعد محمد سلام على الإسلام بعد محمد. يا عارف أربابي وظيف دلني يا عارف أربابي وظيف دلني إلى بيت محيي ديننا ذي الوهابية كجوي إلى بيت محيي ديننا ذي الوهابية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. adúpẹ́ fọ́lọ́run. alhamdulillah. ẹ jẹ́ adúpẹ́ dáadáa. alhamdulillah. ẹ jẹ́ apárí àyà náà délẹ̀. alhamdulillahi rabbil alamin. a ní ẹni tí a lè dúpẹ́ fún ju Ọlọ́run lọ. òun nìkan ló dìsáàfù ọpẹ́. nítòsí jẹ́ ó dìsáàfù ẹ̀ náà ni pé òun ló ṣẹ̀dá wa. lẹ́nìkan bá ṣe wá lóore lánàá tó bá padà wá ṣe wá ní kàlénì àní rántí orí àná mọ́. ìka tòní nìkan láàmà rántí. ṣùgbọ́n Ọlọ́run ó ní tòun ò rí bẹ́ẹ̀ aṣọ́re ṣèkà lòun
ọba onífẹ̀ẹ́ inú ni ọba ṣe fún ọ sópè lẹ́jọ́ ni lójú ó pera rẹ̀ ní innahu huwa dahaka ọlọ́run lé mi lọ bẹ ẹkún èmi lọ bẹ ẹ̀rín àwọn tí mo bá ń palẹ́kún lọ́wọ́ kí wọ́n ó sún dáadáa kọ́rùn ọwọ́ wọn fàlẹ́yẹ́dà kú kálí ilẹ̀ bọ́ bá a bá wá pa ó lẹ́rìn ó ní rìn máa ń wọ̀n o rìn máa ń wọ̀n o orí bọ́ ọba rìn pọ̀ ẹkún ni ó tún gbẹ̀yìn. وليبكوا كثيرا ó wá ní jasa'an بما كانوا يكسبون. ọba tó ní òun ń ṣọ́ wa lọ́wọ́ òun ń ṣọ́ wa lẹ́sẹ̀ ó sì wá ń ṣọ́ wa náà ń bá fi mọ̀ pé ń ṣọ́ wa náà ni pé wòye ìsìn àwa ń bí. nígbà tá a sì kúrò gbogbo wa la tọrọ níwájú ọlọ́run pé ọlọ́run yí àṣẹ mi sáàtì rẹ̀ mí àbá àti ìṣẹ̀ mí báyìí. alhamdulillah. àtún wa bẹ lónìí náà kó tó jí àtúnṣe mi. èyí bá sì máa bẹ̀rù tọrọ gbọ́ dákun ó sì gbọ́ jọ̀wọ́. ẹ̀mí tí tó ń bọ̀ ọlọ́run yóò sojú ẹ̀mí wa. àmín. ọlọ́run nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. a kí ẹni tọ́lọ̀ ń kó ìlú ilé lọ́wọ́ bàbá wa Dhikrullah tí wọ́n ń jẹ́ Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-Land abẹ́ ọlọ́run fún bàbá bí wọ́n lè wáyé dé lónìí ọlọ́run má jẹ́ ó dàrú mọ́ wọn lọ́wọ́. àmín. wá jẹ́ kí wọ́n nájà àwọn kalẹ̀. àmín. ọlá títóbi ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ọdọọdún bá a ṣe máa ń rí olórí àgbà náà nìyẹn. abẹ́ ọlọ́run màmá wa ẹ̀mí yóò gùn o. àmín. ẹ̀nàjà yẹn kalẹ̀ o. àmín. ọlá ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ní bàbá ọ̀pẹ lórí o. àmín. bàtà ọ̀pẹ lẹ́sẹ̀ bàbá o. àmín. àṣẹ ọ̀pẹ lẹ́nu o. àmín. ìrùkẹ̀rẹ̀ ó dókínní o. àmín. inú ìlú yìí ò ní dàrú mọ́ wọn lọ́wọ́. àmín. ọlá ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà mo padà sọ́dọ̀ the chief imam of Ìjẹ̀bú-Land. ọlọ́run má ṣàbọ̀ wá sí dáadáa fún wa. àmín. ọlọ́run má ṣàbọ̀ wá sí dáadáa fún wa. àmín. ètò ìsìláàmù làwọn wà fún abẹ ọlọ́run má jẹ́ ó dàrú mọ́ wọn lọ́wọ́. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ní gbogbo ààyè tó bá ti jẹ́ ọ̀rọ̀ islam a tún kí ìmáàmù wa ní Ansarudeen. ọmọ méjì. abẹ ọlọ́run ọmọ méjì ó ní èkejì òun jáde láyé. ọlọ́run má ṣàbá wa kẹ́ àmín. ọlọ́run má ṣàbá wa gẹ́. àmín. ẹrú tá a mú lọ kẹ́yìn kọ́ lọ́run ó ṣe. àmín. ẹ bá mi ṣe kúlí huwa Allahu attahiyatu lillah. bismillahir rahmanir rahim. qul huwa Allahu ahad. Allahu samad. lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. آمين. kí bàbá wa imam gbé wọn káàbọ̀ a ti ṣàdúrà wọn náà kí wọn ó tó dé ọlọ́run má ṣàjẹ́ mi wógùn fún wa. آمين. Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà a kí ìmáàmù wa Kẹ́hìndé. ara wọn máa jókòó nígbà gbé kọ́ gbé sí àti ọwọ́ wa. ìmáàmù wa Kẹ́hìndé. atọrọ fóun náà ọlọ́run ọmọdé ni ọlọ́run kọ́dà alágbà. àmín. ọlọ́run wa jẹ́ kẹ́mi rè ogun. àmín. Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. àwa tọrọ fún the chairman general fún Ansarudeen ní Akilẹ̀ Ìjẹ̀bú ń bí abẹ́ ọlọ́run dáadáa yìí ò ní bàjẹ́ o. àmín. dáadáa yìí ò ní bàjẹ́ o. àmín. kò ní sú yín ṣe o. àmín. kò ní sú yín ṣe o. àmín. ọlá Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ṣe ń tó náà ní kẹ́ ẹ máa tó
èyí tó bá jẹ mọ́tà àwọn àfa ẹ̀tàrí ẹ̀ sí wọn èyí tó bá jẹ mẹ́tò ti yín ẹ̀yin náà ẹ̀ sí akókò ńbẹ́ńbẹ́ ni ẹ̀ ń pè wá sí bẹ́ẹ̀ni náà bá sí ẹnìkan kò lè pè á mọ́ Allah ọlọ́run jẹ́ àṣepẹ́ ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n wá kí gbogbo àwọn bàbá tí wọ́n wà níbí bàbá wa tí wọ́n wà lápò ọ̀tún mi ń bí gbogbo àwọn bàbá tí wọ́n wà ní kankan sí mi ń bí dáadáa yóò ní bàjẹ́. àmín bàbá wa kan ní ẹni wò fún wọn ní ìwé wọ́n sì wá oníkálukú ní ọ̀fọ̀ wa rẹ̀ tọrọ rẹ̀ sí bọ́lọ̀ ń bá àlè máa pín ládàá ọjọ́ òní ọmọkùnrin tèmi náà fún mi ọlọ́run yóò wọlé ní Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run ló gbé ìsìláàmù sínú àlámàrí yín ẹ̀yin náà sì yẹ fún dáadáa yóò ní bàjẹ́ àmín dáadáa yóò ní bàjẹ́ àmín àdúrà mi ni pé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ọlọ́run yóò wo àwọn ọmọ yín bẹ́ẹ̀ àmín káwọn náà ò lè ṣerú ẹ̀ àmín. ọ̀la ṣáájú ẹ̀dá lẹ́yìn náà mo wá kí bàbá wa the chairman of this occasion èrèmà ńlá mi ni mo tún rí lé nìyẹn káfíyàn gálága sí orí ìjókòó yìí kára rẹ̀ ó sì yá gágágá tó sì járọ ọ yá bẹ́ẹ̀ ni pé ọ ń bẹ ń bẹ ni wàlá ó wà lẹ̀ ni àbí ò sí lẹ̀ ó wà lẹ̀ ọ ń bẹ ń lẹ̀ wọn ò sí ọ̀nà míì tí wọ́n ọ̀nà sí dojú ọ̀nà tọ́lọ́ lọ Allahu Akbar dáadáa yóò ní bàjẹ́ o àmín dáadáa yóò ní bàjẹ́ o àmín àti lálága tá a pèsè ibi tó kójú jọ tá a fi parí gbogbo ètò tó tún fún wa lówó tá a tún wá ń yẹ owó ọ̀hún wò pé àbí bó làwọn àtọ fálága ẹ wá díẹ̀ sí kinní wọ́n bá ká gidi borí ó ní tí ń fún yín náà nù. tí mo fún yín náà nù tí yóò rí bẹ́ẹ̀ ẹ lu ẹ̀mí gígùn àmín ẹ lu àlàáfíà ara àmín ẹ lu ẹ̀mí gígùn Àmín. ẹ lu àlàáfíà ara Àmín. ẹ lu ẹ̀mí gígùn Àmín. ẹ lu àlàáfíà ara Àmín. ẹ wà nájà yẹn kalẹ̀ Àmín. ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. òrànlọ́wọ́ tẹ̀ ń ṣe fún ẹbí alájí wa bíbí rájí abẹ ọlọ́run ọba wọlé aṣáájú ẹ̀rẹ́ ọlọ́run kó san yín lẹ́san rẹ̀ ọlọ́run kó san yín lẹ́san rẹ̀ o Àmín. fúnra ara yín má jẹ́ ẹ̀dẹ́rù yín lẹ́fẹ́ ni ẹlẹ́ni Àmín. wọlé aṣáájú ẹ̀dẹ́ Muhammad la hawla wala la quwwata illa billahi al-aliyyil azim. tọ́ gbogbo ẹ̀yin ìyá wa mo tọrọ fún yín ẹsẹ̀ àmì lẹ́ẹ̀mẹ́ta kí n tó ṣàdúrà tí mo ṣe fún yín wọ́n gbọ́ o àdúrà náà ni pé ẹ jèrè àwọn ọmọ yín àmín ẹ jèrè àwọn ọmọ yín wọ́n máa ń sọ fún yín pé obìnrin tó bá dúró de òun ó jèrè ọkọ kí ló fẹ́ jẹ nílẹ̀ lára rẹ̀ ọmọ tó tara rẹ̀ jáde sọ́dọ̀ rẹ̀ náà yóò tó lérè èrè wo ló fẹ́ jẹ ẹni ọjọ́ pé bọ́ bá rí ibi ilẹ̀ tó gbé fẹ̀ mí gan yóò tún ti kọ rí bẹ́ẹ̀ ni yóò gbé sẹ́ti gbé àpò ìjẹ̀bú òde wọ́n gbé gbá kó ń bẹ̀ wọ́n gbé gbá lọ fún lónìí. gbé alọ yóò mọ wá rí ìjẹ tó bá wù ú bẹ̀. àbọ̀ bàbá. ó ti rẹ́ nìkan tí ó jókòó tí nù ọlọ́run wọlá nẹ́gbà. yóò kúrò ní kúkú má dá. ọlọ́run wọlá sáájú ẹ̀dá Muhammad. sallallahu alayhi wa sallam. wẹ̀ ìyá wa wàhálà yín ò ní já sásán o. àmín. ọ̀làlá hàwùlà. wala quwwata illa billahi al-aliyyil azim. tó mo tọrọ fún ọ̀rẹ́ mi Haji Yusuf. Náà. adá yóò lè bàjẹ́. àmín ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. láṣeyọrí ẹtì kọ́kọ́ ti láṣeyọrí kaná wé tí ẹlọ́tọ̀ ń dáwọ́lé yóò tún máa láṣeyọrí àmín ọlọ́nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. tọ́ láì ní gba ara wa lásìkò a dúpẹ́. ẹ jẹ́ a dúpẹ́ ẹ jẹ́ a dúpẹ́ oore tó ṣe fún wọ kọ́ ló ṣe fẹ́mi bẹ́ẹ̀ni. èyí tó ṣe fẹ́mi kọ́ ló ṣe fún wọ ṣùgbọ́n àwọn Yorùbá wọn náà bàbá wa nílẹ̀ Yorùbá wọn ní wọn ò kéwú gbogbo àlàwà mọ̀ pé wọ́n kéwú wọ́n ní wọn ò ní tírà wọ́n ní tírà wọn ò kọ́ lẹ̀ ní orí ni wọ́n gbé gbogbo ẹ̀ sí wọ́n lẹ́ni ọba máa ń rò onìkan ní ọmọ pé dà bọ́ọ̀ bá ronú lọ bí nǹkan tọ́lọ́hún ti ṣe o ò ní mọ rírì èyí tó bá tún ṣe fún ọ
abẹ́ ọlọ́run àfọkànṣó rẹ̀ bẹ́ẹ̀ gbogbo tó ṣe fún wa ti ń dùn mọ́ wa nínú ọ̀kan kò ní bàjẹ́ mẹ́. Àmín. Ọlọ́nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ó yẹ ká dúpẹ́. bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ á dúpẹ́. wa atakum min kulli ma sa'altumuhu. Wa atakum min kulli ma sa'altumuhu. wa atakum min kulli ma sa'altumuhu. wa in ta'uddu ni'matallahi la tuhsuha. innal insana lazulumun kafarun. innal insana lazulumun kafarun. Ọlọ́run ní gbogbo tẹ́ ń fẹ́ ni mo fún yín. Ṣé ẹ̀yin ọkùnrin tẹ́ jí ló gbọ́ àwọn ìyá wa tí ẹ̀ nílé lẹ́ẹ̀kan náà? Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ọ̀pọ̀ ọkọ ẹ̀wọ̀ àlìjẹ́nnà. Allahu akbar. Bí ọba ti pọ̀ wọ ọkọ̀ wọ àlìjẹ́nnà ti ẹ̀ ní. nǹkan sínú. Bí àwọn obìnrin ṣe dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ní ẹ jẹ́ káwọ ọkùnrin náà ó dìde. ẹ̀já ọkùnrin náà máa dìde. Atakum min kulli ma sa'altumuhu. Ọlọ́run ní gbogbo tẹ́ ń fẹ́ ni mo ṣe fún yín. Wa atakum min kulli ma sa'altumuhu. Wa atakum min kulli ma sa'altumuhu. Ọlọ́run ní kò sí ń tẹ́ béèrè tí mo fún yín o. من كل ما سألتموه Allah. من كل ما سألتموه آتاكم من كل ما سألتموه. وآتاكم من كل ما سألتموه Ọlọ́run ní kò sí ń tẹ́ béèrè tí mo fún yín o. من كل ما سألتموه Tẹ́ béèrè náà ni mò ń fi lé yín lọ́wọ́ o. من كل ما سألتموه Ẹ ń ríran, ẹ ń ríran, ẹ ń rìn, ẹ ń jẹ, ẹ ń mu sẹ́yìn lẹ́sẹ̀. من كل ما سألتموه Fún ilé tí ẹ fi ń gbọ́ràn. من كل ما سألتموه Ẹ ń rìn, ẹ ń yin fanda, ẹ ń sápá gbẹ́dá. من كل ما سألتموه Àpè ẹ̀sùn ta inú ilé la ní ẹ máa sùn. وآتاكم من كل ما سألتموه Ọlọ́run ní kò sí ń tẹ́ béèrè tá a ṣe fún yín. وإن تعدوا نعمة الله لا تحصوها Bẹ́ẹ̀ bá sọ pé máa kábà bá pé ẹ̀ka ń tá a ṣe fún yẹn lè ká tán. لا تحصوها Allah. إن الإنسان لظلوم كفار Allahu إن Akbar. الإنسان لظلوم كفار Wọ́n lẹ́yìn èèyàn ìyá alábòsí. لظلوم كفار Aláìmọ̀kan ni yín, alábòsí tún ni yín, ẹ tún yẹ aláìmoore. إن الإنسان Ilé tó ń kọ́ lọ́wọ́ láti sí nìkan ní ń jẹ́ bànújẹ́ rẹ̀. Àwọn àrùn rẹ̀ tó rí kí déédéé kò bá ọ́nú jẹ́. لظلوم كفار Ọba kọ́lé ọ̀tẹ́ ibíjọ́ kan wọ́n gbé ọ jáde ń bẹ̀. إن الإنسان لظلوم كفار Ọ̀tá rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ wo yàrá rẹ̀ ń bọ̀ ọba kú. إن الإنسان لظلوم كفار Òní ọ̀sọ̀ pé ẹgbókù jáde abẹ́bẹ́ jẹ́ tí ń ṣe ẹgẹ̀ẹ́gẹ́ báwọn yìí. إن الإنسان Allah. لظلوم كفار Ọlọ́run lẹ́yìn èèyàn ẹ̀yà láìmoore sẹ́mi Ọlọ́run.
adúrú tá a ṣe yìí ẹ̀ ń jẹ ẹ̀ ń mu àfún yín lójú ẹ̀ fi ríran bá a fáwọn ọ̀pọ̀lọpọ̀ lójú tá a fi ríran sí. Wallahu akhrajakum min butuni ummahatikum. La ta'lamuna shay'an. La ta'lamuna shay'an. Ma sha Allah. Wa ja'ala lakum as-sam'a wal absara. Ó ṣe wọn lọ́wọ́ ọba onírẹ̀. Wal af'idata la'allakum tashkuruna. Allah. Wal af'idata la'allakum tashkurun. Àwọn aláṣìṣọ Yorùbá wọn ní Ọlọ́run ọba fún ni má ṣèrègùn kó ṣèrègùn kí ni gbọ́rọ̀ rẹ̀ dáadáa nù. Wallahu akhrajakum min butuni ummatikum. Ọlọ́run nígbà mo parí ètò lórí yín nínú ìyá yín nígbà mo parí ètò tán mo parí ètò mo gbé kabẹ̀. La ta'lamuna shay'an. Ṣé bẹ́ẹ̀ gbà náà ṣé wà mẹ́. La ta'lamuna shay'an. Mo wá parí ètò tán mo wá ní àkọọ́lẹ̀ lórí yín pé ẹ lọ ayé o ẹ sì kọ́lé ẹ ra lẹ̀ ẹ ra mọ́tò kódà wọ́n ó fún yín lóyè ńbẹ̀ àwọn awards tẹ́ gbà láyé rẹpẹtẹ ni ṣùgbọ́n èmi Ọlọ́run mò ń tún yín ṣe nu o mò ń tọ́jú yín nu ẹ máa kíyèsí o. Wallahu akhrajakum min butuni ummatikum. Ọlọ́run lẹ́mi ni mo mú yín jáde nínú ìyá yín èmi ni mo ṣe mú yín jáde. Akhrajakum min butuni ummatikum. Ìjọ mo mú yín jáde ẹ̀ mà ẹ sì gbé alẹ́ ayé yìí náà ẹ kúdà iye ọdún tẹ̀fẹ́ ẹ rí lò ẹ tún wá ní mọ̀gbà wọn tún yí ayé yín padà. La ta'lamuna shay'an. Lọ́tà mú yín jáde ẹ̀ mọ̀ kankan nípa ẹ̀. La ta'lamuna shay'an. Ìgbà mo mú yín jáde tán. Wa ja'ala lakumus sam'a. Ọlọ́run ni mo fún yín létí. Ja'ala lakumus sam'a. Ìjọ ẹ kọ́kọ́ gbé etí yín yọ sáyé Ọlọ́run lé mi ò fi gbọ́ràn sí i. Ìgbọ́ràn ò tí ì débẹ̀. Bẹ́ẹ̀ bá gbé ọmọ tuntun síbi láfíríkà ńláńlá báyìí rẹ̀ bá pẹ̀ ń kó ọmọ jáde ẹ máa play rẹ̀ kò sí ntọ́kàn kọ̀ mọ̀ kankan kò gbóná ara rẹ̀ kò mí. Wa ja'ala lakumus sam'a. Ọlọ́run mo fún yín létí ńgbà náà mi ò ní fi gbọ́ràn sí i. Wal absar. Lójú n ò ní fìrí ìran sí i. Bọ́ ọ bá fẹ́ mà bọ́ ọ bá fẹ́ kọwọ́ bọ ọmọ tuntun lójú báyìí kọwọ́ bọ̀ ọ́ kò ní ṣẹ́jú. Wal absar. Mo fún yín létí mo fún yín lójú. Wal af'idata. Ẹ pariwo Ọlọ́run jàmá. Ẹ gbọ́wọ́ méjèèjì ó kẹ́ fi pariwo Ọlọ́run. Allahu akbar. Tó pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Allahu akbar. Tó pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Wa ja'ala lakumus sam'a wal absara wal af'idata. Wàhálà tí mo wá taari sí i lọ́rùn náà ni pé mo fún yín lójú ẹ jàǹfààní ẹ̀ mo fún yín létí ẹ jàǹfààní ẹ̀ wàlà af'ida. Wal af'idata. Wọ́n wá fún yín lọ́kàn ètí ó kó wàhálà báyìí nù. Ọkàn nìkan ni ó kó wàhálà báyìí. Adamallahu hayatakum. Ọkàn ni wọ́n máa sọ fún ọ pé o ò tí ì lówó tó o. Oye o sáré kárí o. Ó sì yẹ kó o sinmi pẹ̀lú ètò òní lọ́wọ́. Ṣùgbọ́n yóò máa sọ pé o ò tí ì lówó yóò mọ̀ pé lágbájá ju ọ lọ sá. Sọ ma pé táwọn pé ìṣẹ́gbẹ́ rẹ sá. Wa ja'ala lakumus sam'a wal absara wal af'idata. Ọlọ́dà fún yín lọ́kàn tí kò ní dúró ndọ́ta ti gbé fún yín náà ni ó ti máa ti ṣe wá kò wá ní fi láyà balẹ̀. La'allakum tashkuruna.
la'allakum tashkurun. لعلكم تشكرون. àwọn àǹfààní tẹ́ wàá rí ń bẹ̀ náà ó yẹ kẹ́ ẹ dúpẹ́. لعلكم تشكرون. ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan sí jàmá. oore wa ọlọ́mọdé ó dínkù. آمين. ọlọ́njẹ́ ọmọ ọ̀pọ̀ sí ni. آمين. torí kó lè bá a sẹ́kù bá a bá sí mọ́. a kí gbogbo apákó ọdún Ramadan Kareem. Allahu akram. Allahu akram. a gbọ́dọ̀ gbára wa lásìkò. gbogbo àyè tí a bá lọ torí lẹ́kọ̀ọ́ tọdún yìí pọ̀ púpọ̀. gbogbo àyè tí a bá lọ 1 hour náà là ń ṣe. bá a bá ṣe 2 hours lọ́dọ̀ yín ń bí báyìí nítorí bẹ́ẹ̀ ṣe jẹ́ ni. bẹ́ẹ̀ yìí bá sọ ọmọ ẹgbẹ́ mi kò sí tí mo fẹ́ máa lo 2 hours lọ́dọ̀ yín. Ansarudeen United Family. MashaAllah. Ansarudeen United Family. MashaAllah. Ansarudeen United Family. MashaAllah. Alamari wo ni dàrú. Àmín. Ọlá Nabi wa Muhammad. Tó. The roles of leaders and followers in reshaping the society. Tó. Sáyikun ọ̀ ṣáàdáyé rú àbáyé dáyé. Ojúṣe àwọn adarí àti àwa tí wọ́n ń darí lórí kí ìlú lè bá a dáa. Tó. Gbogbo wa kullukum ra'i. Wa kullukum mas'ulun 'an Ra'iyatihi. Allah. Gbogbo wa la dáná jẹ. À ń pariwo àwọn ẹnìkan pààrọ̀ láṣáájú wa. Ṣé wọn ò mójúṣe wọn ni? àbí Àdúrà kádùrà tí Nàìjíríà ń ṣe lọ́wọ́ nísìnyí. Àdúrà tí ò ní gbà láíláí. Allah. Àdúrà kádùrà èèyàn ti ẹ̀rọ orí òkú tó ṣàdúrà. Àní ronú rárá. Ká máa wá ṣàdúrà máa rawọ́ ká máa wá fowó lẹ̀ pé Ọlọ́run tún Nàìjíríà ṣe. Kí ni ó tún ṣe lára Nàìjíríà? Ṣé kó gbé àárọ̀ lọ sálẹ̀ ni? àbí Mi ò mọ tí ó tún ṣe. Allah. Kí lè fẹ́ kó tún ṣe? Òjò ọ̀rọ̀ mọ́ ni. ó ń rọ̀ Àmúrúra. ó ń rọ̀ Ilẹ̀ oṣù mọ́ ni. ó ń sùn Ilẹ̀ ọmọ mọ́ ni. ó ń mọ́ Òṣùpá Ọ̀yọ́ ni. ó ń yọ̀ Ìràwọ̀ Ọ̀yọ́ ni. ó ń yọ̀ Àjẹun ni. à ń jẹun Àárọ̀ mímu ni. à ń mú mi Kí lè fẹ́ kó yí padà? àbí a tún gba afẹ́fẹ́. Wàláhì bó bá yí padà gbogbo wa ní ọ̀parẹ́. Allah Wa kullukum ra'in wa ra'iyatun. Masha Allah. Fa kullun yulaqi rabbahu fayuhasabu. Allah. Fa kullun yulaqi rabbahu fayuhasabu. Wa kullukum ra'in. Iṣẹ́ tọ́lọ́hún fún kálukú wa ṣe ni ẹjẹ́ á ṣe bí wọ́n bá gbọ́dọ̀ ó tún Nàìjíríà ṣe àṣìṣe àdúrà ni Ọlọ́run kó tún ọ ṣe kó tèmi ilé náà. àṣẹ Àwa ni ó tún sí. ọlọ́wà láàdá Àwọn làjọ ń dà. Àwa láàdá Nàìjíríà kọ́ ni ọ̀dá bó ṣe wà ń jọ ohun tẹ́ Ọlọ́run ti kírètì Nàìjíríà náà lọ́wọ́. Lápá ọ̀dọ̀ ti wà nísàlẹ̀ ń bí mi ò rí ń tá àgbẹ̀ tí ò ní hù. wàláì Mi ò rí nǹkan kan tá àgbẹ̀ tí ò ní hù. Ẹ wá wo iye ọdún tí Nàìjíríà ti ń bẹ táwa ti ń gbin obì lọ́dọ̀ wa ń bí Haúsá ọ̀mọ́gi tí ń so obì wàláì wọ́n sì jẹ́jà wa tá à ń gbìn lọ. ah Wàláì wọ ọ̀mọ́gi tí ń so obì. wọ́n máa yí ẹ̀ Bọ́ọ̀bá fẹ́ da Haúsá lórí ọ̀sọ́ fún un pé igi tí ń so obì. Ló lọ mú wa. Bóò ni igi ọ̀hún ṣe ó lè rí. ṣe rí Allahu Akbar. كبيرا وكلكم راعي ونحن رعية وكل يلاك وكل يلاقي ربه فيحاسب وكل يلاقي ربه فيحاسب. Akí bàbá wa tí wọ́n ń wọlé bọ̀. Akima. Ìdí ayé kù sí ní ìsàn náà. bẹ́ẹ̀ni Masha Allah. Gbogbo bẹ́ẹ̀ bá gbàgbà ti dé báyìí oníkálukú ó múra láti ṣètò Ọlọ́run. bẹ́ẹ̀ni Olúwa rẹ̀ ó máa déwájú Ọlọ́run kọ́ máa kàwọ́ orí. bí ẹ bá ti ń dàgbà sí máa súnmọ́ lọ́hùn Tẹ́lẹ̀ bàbá ọ̀sáré gòkè ni o. Wallahi. Àbí bẹ́ẹ̀ bọ́? bẹ́ẹ̀ni Ọmọ ànábì Ádámà. A ní ìrònú kan. Allah
ọjọ́ lọ bí àná. ànírònú kan wà máa nu àmírìhù nínú ìgbésẹ̀ ọ̀fẹ́ làkàlìkì. ọlọ́ni afọlá yà kìlú. afọlá yà kìlú. wọ́n máa nu àmírìhù nínú ìgbésẹ̀ fìlàkàlìkì. mo kí bàbá wa tí wọ́n wọlé nísìnyí ẹ̀mí gígùn àlàáfíà ara ẹ̀ẹ́dùn rí díẹ̀ ló ń bẹ̀. Àmín. ẹ lò ó. Àmín. ẹ lò ó. nígbà ẹ bá lò ó tẹ́ ẹ lè dẹnu ọ̀nà mọ́. Tọ̀. ومن نؤمره ننكسه في الخلق. ọlọ́run lẹ́yìn ọmọ àníbi ádámà nírònú ni. من نؤمره ننكسه في الخلق. gbogbo tá a ní kẹ́ ẹ máa fi soge kẹ́ ẹ máa fi gbádùn wọ̀nyí á dínkù á gbà lọ yìí. ننكسه في الخلق. àbí ẹsẹ̀ tí bàbá ti lè sáré gòkè tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn tó tí ó gòkè sáájú ó tún fò. ẹsẹ̀ òun ló wá ní bá ń gbé lọ́kọ̀ọ̀kan. bàbá wa fẹ́ gòkè wọ́n wá ń fà á. ọ wà máa kọrin bàbá mi ò lè bẹ́ ìyá mi ò lè bẹ́ èmi nìkan mo lè bẹ́ múra sí ọ̀fẹ́ kan bí ọ̀nà. bàbá bá bẹ́ ní ìsìn lọ bẹ́ sí òun náà. ومن نؤمره ننكسه في الخلق. ọlọ́ni gbogbo tá a fi sí yín lára á máa yọ díẹ̀díẹ̀. ننكسه في الخلق. olófin dọ̀rọ̀ yẹn fún wa pé ká sin lọ́hùn tá a bá wà lọ́dọ̀ ká sin ọlọ́run dáadáa kì í ṣe pé káwá dàgbà tán ká máa béèrè lọ́wọ́ ìmáàmù káyìndé pé ìmáàmù bò lẹ́yìn ṣe ń ṣe náà orúnkún yìí kò ṣe é lélẹ̀ dàgbà tó ṣe é lélẹ̀ ṣó ṣe náà. asáwọ̀ ẹ̀sẹ̀ ní máa kí. díẹ̀díẹ̀ ni a máa lọ. ìwọ tó o lè rí ogun ẹni tí ń kọjá lọ ní títì ń bẹ̀ yẹn láti bí ńgbà ó bá yá ẹni tó ń rí lọ́hùn yẹn tẹ́lẹ̀ yóò wà níwájú rẹ̀. àkànbí ni lọ́mọ wá pé àkànkẹ́kọ̀ọ́ òun. àkànkẹ́kọ̀ọ́ sà. àgbójú rẹ̀ àgọ́ òun náà ni ó wíìkì ni. wọ́n máa ń نؤمره ننكسه في الخلق. ọlọ́ni gbogbo ń tá a fi sí i lára á dínkù. ننكسه في الخلق. ilẹ̀ òní ṣe é tẹ̀ fún yín mọ́ bọ́ bá yá. ننكسه في الخلق. ẹ̀wò ní dúró lọ́rùn mọ́. ننكسه في الخلق. ẹ̀tọ́ ẹni tí ó wà á rìn tí ó tún yan tí wọ́n máa wá pé tó náà máa yan Allahu Akbar. ومن نؤمره ننكسه في الخلق. ọlọ́ni gbogbo ń tàbí sí i lára á máa gbà díẹ̀ ó máa yọ lọ díẹ̀. أفلا تأكلون. أفلا يأكلون. أفلا يأكلون. ọlọ́ni wà níbi sọ fún àwọn onílàákà yìí. أفلا يأكلون. orí wọn dàrú. ebe mi mo ṣe bẹ. bẹ́ẹ̀ bá pẹ́ fẹ́ máa gbélé ayé rẹ̀ ẹ máa gbélé ayé lọ kò sí túmọ̀ ní ọlọ́run fẹ́ fà yé bẹ̀ sí. ẹ máa gbé bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbọ́ ọba àdìjọ́ kan wọ́n béèrè lọ yín gan náà gan pé tọ́ àgbàmà ti ń dé fúnra yín rẹ̀ fẹnu ara yín sọ pé ọ̀rọ̀ àgbà ti dé kọ́ kò sí gbádùn kankan láyé tó lọ́hùn ti fẹ́ dá kankan mọ́ ṣé wàá fẹ́ kú ní ìsìn àjọ bí dàsìkò ìgbà lọ́dà. gbogbo yín ló sí bàtà lọ́dọ̀ yẹn bá báyìí. ti ń dàgbà wọ́n ní ọmọ jẹ ráìsì mọ́ wọ́n á ní ọmọ jẹ wà mọ́ wọ́n á ní ọmọ jẹ ẹran mọ́. وكلكم راعي ونحن رعية. وكل يلاكي وكل يلاقي ربه فيحاسب. وكل يلاقي ربه فيحاسب. ẹgbẹ́rún wa tó dáhùn kì í sọ̀dọ̀ Ọlọ́run. Allahu Akbar. tí mo kọ́ fẹ́ kẹ́ jẹ́ àmọ́ bàbá ṣàdúrà ẹ máa ṣàdúrà pé Ọlọ́run tún ọmọ Nàìjíríà ṣe Allah. Ọlọ́run kó tún wá ṣe ṣé
ẹ fẹ́ sọ mi pé òṣòwò Nàìjíríà ni. ìbéèrè kí lè júwe fún yín tí ẹ lọ wòran owó tó wà. wọ́n ṣe owó ń bẹ wàláhì owó ń bẹ ṣùgbọ́n aláìmoore ni wá. ó ti ẹ̀rí Yorùbá tí èyí ṣe èèyàn rẹ̀ lẹ́nu. ilẹ̀ rí sà. Yorùbá. wàhálà. ẹ mọ̀ pé àwa là ń ṣèjọba lọ́wọ́. bẹ́ẹ̀ni. ìran wa ní í ṣe lọ́wọ́. bẹ́ẹ̀ni. ọmọ wa ní í ṣe lọ́wọ́. bẹ́ẹ̀ni. bá a bá lójú tì sáà wà nú ẹni tó gbọdọ̀ wá jáde síta tí ó wà kọ́wọ́ képe ebi ń pa wá o. ẹ̀rí pé ní ìyá ni Yorùbá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليتفكر إن الله لا يغير ما بقوم. Ọlọ́run ní dẹ̀ra tí mo ṣe fún yín lórílẹ̀‐èdè Nàìjíríà mi ò ní yí padà láéláé. لا يغير ما بقوم. àdéhùn èmi Ọlọ́run nìyẹn pé gbogbo tí mo bá ṣe fún orílẹ̀‐èdè kan ní dáadáa mi ò ní yí padà sáyidá. إن الله لا يغير ما بقوم Masha Allah. حتى يغيروا ما بأنفسهم. Ọlọ́run ní ṣùgbọ́n ẹ yí padà fúnra yín. حتى يغيروا ما بأنفسهم. mo ti sọ ní lẹ́kṣọ̀ kan bí 20 ọdún sẹ́yìn. Ǹjẹ́ àgbàlagbà pẹ́? mo ní ìyà tá ń jẹ lórílẹ̀‐èdè Nàìjíríà èyí tí ọba gbẹ̀yìn tá a fi ní jìyà mọ́ Yorùbá ní ọ̀jẹ̀ Olúwa o. ìyà yìí tí ó gbẹ̀yìn àwúlò fún kankan bá a ṣe jókòó yà fẹ́ ara wa kí wàá ní ọmọ wò láwà dá sí ilé Haúsá lọ́dọ̀ wa gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ jẹ́ èèyàn ńláńlá tẹ́ jẹ́ olówó yìí ó ní àsìkò tí bíi 1000 èèyàn tí ó máa wá sínú lọ́dọ̀ yín Yorùbá tó wọlé rẹ̀ ti ń jẹun lọ́wọ́ tó sàlámù aláìkùm yóò sì gbóúnjẹ tí mẹ́rin tébù yóò gbé sísàlẹ̀ tébù ẹni ìyá ìbí ọ̀pọ̀ iye tí ó jẹ́ ń bẹ́. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. حتى يغيروا ما بأنفسهم. ẹ wo bí tá a ti bẹ̀rẹ̀ o ẹ wo àwọn títí ń ṣèjọba bọ̀ àwọn tó ń ṣèjọba bọ̀ ń tó larí táwọn ará wọn bọ́ tàbí ẹni ebi ń pa wá o lójú títì. èmi ò sí lóko ìwọ ò sí lóko ọmọ mi ò tiẹ̀ wá gbé Nàìjíríà London ní ń gbé Amẹ́ríkà ní ń gbé Canada ní ó ti Japan ti Germany. àbí bẹ́ẹ̀ kọ́ mo wá bọ́ títì mo wá ní ebi ń pa wá o ṣé Tinubu yàn lọ kó jẹ wá ọdẹ Yorùbá. إن الله لا يغير ما بقوم. Ọlọ́run ní dẹ́ra tí mo ṣe fún mi ò ní yí padà àní ẹ bára yín ṣe ẹ bára yín ṣe. ìmọ̀ kan mo rí ijó òní mo á ṣe wá sí báyìí náà ní àwọn bàbá àwọn akọ̀rọ̀ àjọ wọn ni bàbá ìyá ń bẹ lóòótọ́ lọ́dọ̀ Ọlọ́run o. ẹnìkan dé mọ́sálásí lẹ́nu bá bẹ̀rẹ̀ ẹ̀wẹ̀ yìí náà ni ó kó ọsàn bíi 4 sápò ní magiribi fẹ́ tó ọwọ́ mú ọ̀bẹ jáde lápò ọ̀là ọ̀bẹ ń bẹ̀ ọwọ́ mú lọ́wọ́ ẹni tí ń bọ̀ níwájú rẹ̀ òun sì ti parí àlùwàlá wọ́n á sọ fún un pé ẹ dákun aláàjì ṣé mo rí ọsàn kan tí mo rí ọsàn kan lọ́wọ́ yín bẹ́ẹ̀ o olójú orí rẹ tó o ọwọ́ tí gbogbo lọ́wọ́ yìí náà ní. إن الله لا يغير ما بقوم. lọ́dọ̀ wa lókè ọ̀yà lọ́hùn kí
Haúsá máa fúnra wọn ní ìkànnì ìdùnmọ́ wọn nù yóò bá òní fúnra wọn. àwa ní Nàìjíríà ọ̀dà ṣé kò wá sówó Nàìjíríà ni wàláyé owó ń bẹ wàláyé owó ń bẹ. ebe ń gbọ́ news ebe ń wo tẹlifíṣàn owó tí ń bẹ lọ́wọ́ Emefiele nìkan á nà ní Nàìjíríà fún odidi 20 ọdún ebi gbogbo tó wà láà máa ṣe àkọ́gbọ́ kò sí lẹ́tà ní kọ́tán àwọn ẹbí rẹ̀ nù ìyá ni wọ́n ṣe wà ọ̀pọ̀ ẹ̀kọ́ bá jẹ́wọ́ náà bí ó ṣe rí náà nù àbí bóòní wọ́n náà ṣe láàrin ẹbí ẹbí gbọ́ náà ń bò àṣírí rẹ̀ tán lọ lọ́dọ̀ ẹnìkan tó mí gbọ́dọ̀ lẹ́nìkan kọ́ máa dà mí láàmú mi dánú ẹbí ó ìwọ́ tó wà lẹ́nu géètì tí ẹnìkan bá wọ ilé yìí iṣẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀ iṣẹ́ bọ́ lọ́kà. Inna Allah la yughayyiru ma biqawmin. wọ́n ní ìdẹ̀ra tí mo ṣe fún yín mi ò ní yí padà. La yughayyiru ma biqawmin. Hatta yughayyiru ma bi anfusihim. Hatta yughayyiru ma bi anfusihim. a ní kí ni iṣẹ́ àwọn leaders wa láìpẹ́ yìí federal government wọ́n ní wọ́n ó pín palliatives fún wa. bàbá tí a rí ti ń gbà. no wọ́n á fún bàbá ìmáàmù. Binary wọn ò question. gbé dọ́dọ̀ yín. mísánà ńkọ́. àwọn máa gbà. Allah. ẹ̀rí gbà. Oh, bèrè bẹ́ẹ̀. Just the polar question. ẹ̀rí pé Yorùbá ó jẹ bàbá yálà yáyà. Allahu Akbar. ẹ jẹ́ á tètè yíwà wa padà ká fi ẹ̀kọ́ gidi kọ́ àwọn ọmọ wa kí wọ́n láàánú kí wọ́n má bàa lò gbèsè ayé táwa ń lò yìí. Inna Allah la yuzlimu an-nasa shay'an. ní Kánò lọ́dọ̀ mi lọ́hùn-ún nígbà wọ́n gbé palliatives dé gbogbo mọ́tò tírélà tí wọ́n fi kó wá lọ́lọ́ rẹ́gẹ́dẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ìsọ̀kalẹ̀ sórí fíìdì wọ́n ti pè kálukú ráìsì wọn ó gbé kalẹ̀ sẹ̀mófìtà spaghetti òróró iyọ̀ ṣúgà ẹ̀wà bí wọ́n ṣe dì í kéékèèké òun náà ni wọ́n ṣe kó kalẹ̀ oníkálukú ó sì máa kó tiẹ̀ máa kó tiẹ̀ máa kó tiẹ̀ máa kó tiẹ̀. Kálukú máa ń tọ́jú ẹrù. lọ́yọ̀ ṣèjì lọ́dọ̀ mi ń bí mo béèrè mo ní palliatives tí wọ́n ti kó lọ́dọ̀ yìí wọ́n ní bí wọ́n bá ń gbé mọ́tò lọ tí wọ́n bá dé oríta mẹ́ta kan wọ́n wá ju àpò ráìsì kan lẹ̀ bí 20 èèyàn wà á pé bò wọ́n fa gbogbo ẹ̀yà ẹnìkan kò ní ìkẹ́kẹ́ mú lọ nílẹ̀. Inna Allah la yuzlimu an-nasa shay'an. ẹgbẹ́ gbọ́dọ̀ kí ni ìjọba orílẹ̀-èdè ó tún ṣe. àwọn senators ṣe ẹran lọ ṣé wọ́n ń jíṣẹ́ fún ìní abádé. Jábọ̀. Ẹ dáhùn. yóò bẹ́ẹ̀ tí ìmọ̀dí ẹ̀ ń lọ o. Ẹ̀yin ló lórí. Ọlọ́run ní jẹ́ ó dogun. Àmín. torí tọ́lọ́run bá dé wá síra wa á para wa gán. tọ́lọ́run bá màmá ṣetán tó fẹ́ bóyá yóò gbìjà wa náà ní o. ó sì fẹ́ màmá fi hàn pé àìfẹ́ràn ara yín gan-an laburú tẹ́ ẹ ní. èyí ti jẹ́ sáwà péjọba ò sí dáadáa gbogbo ẹ̀ náà ni ò ní dáa náà ni gbogbo ẹ̀ náà ni ò ní dáa. àwọn sínétọ̀ lọ Àbújá ẹ̀yin lẹ́tọ̀ ládùúgbò yín constituency ẹgbẹ́ wọlé ọ̀fẹ́ lè mọye ju gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìbò pàápàá níbi tó fẹsẹ̀ roko lé yín dé. ní para. ṣé wọ́n bá dé tó bá dé láti Àbújá kò yẹ kó wá sọ tí ẹ̀ sì. àwọn tilẹ̀ Haúsá bá dé tí wọ́n ó pe àwọn èèyàn wọn jọ ọyẹ wá o a lọ Àbújá wọ́n fún wa ní 60 billion. ẹjẹ́ àgbà èrò wa bá a ṣe sọ́ká tó lọ tẹ́lẹ̀ ọ̀nà bíi báyìí àti ìṣe hospital tá la fẹ́ kọ́ àwọn àdúgbò bíi tí ò gbé sí ilé ẹ̀kọ́ tá la fẹ́ kọ́ ilé ẹ̀kọ́ sí àwọn tí a wá gbé àwọn sẹ́wọ̀n yìí lé lọ́wọ́ wọ́n ti ṣe
ètò báwo ni wọ́n ó ṣe bá wa ṣe èwo ni ká kọ́kọ́ ṣe ń bẹ ọ̀nà ní ká ṣe ní àbọ̀sípítù ní ká kọ́kọ́ kọ́ bá a bá wá yọ owó rẹ̀ tán okòwò tẹ̀yìn ọ̀nà ó kéé tèmi tẹ́ ẹran lọ náà ọ̀nà. yóò jábọ̀. bẹ́ẹ̀ báyìí ti ń gbọ́ pé mo dé ní ẹ máa bọ̀ ọbẹ̀ sọnù á jẹun ni àjọwọ́ jẹ́ ni. a sì gbọ́dọ̀ mú nǹkan kan lọlé ṣé ẹ ń ṣe bẹ́ẹ̀ ń bí bẹ́ẹ̀ bá ti sí àwọn ọmọ àlè lẹ́rán lọ́nu. inna Allah la yazlimu an-nasa shay'an. ọlọ́mi ò ní bò yìí sí. walakinna an-nasa anfusahum yazlimuna. ìjọ́tẹ̀ tirẹ̀ lómi lọ ẹ kàn máa wò pàkó ẹ̀ lọ́ọ̀kan yìí ẹ máa wò pàkó ẹ̀ lọ kẹ́yìn ó dáná bọ́ bá tún wá padà dé tó bá kó fẹ́ ní ṣe gómìnà kọ. àbí tó bá dé. ẹ tún jáde ẹ ta o ẹ tún jáde sẹ́ẹ̀dí pàdé alára akọ̀mọ̀yà ni. kò sí nǹkan kan tó mú Nàìjíríà a gbọ́dọ̀ máa ṣàdúrà Ọlọ́run tó Nàìjíríà ṣe wàláhì ìbínú Ọlọ́run là ń fẹ́ wọn. Ọlọ́run kò tún wa ṣe kó tún ọmọ Nàìjíríà ṣe ká láàánú ara wa lójú ká láàánú wàláhì ìbọn bá wà ní Haúsá nìsín ọ máa jẹun ọ máa mu ó nídìí wàhálà kankan tọ́lá àwọn olówó tí wọ́n wà ń bẹ ẹni wọ́n fún ní nǹkan ni wọ́n ń wá ẹni wọ́n bọ̀ ni wọ́n ń wá. wa ati dhal qurba haqqahu. ọlọ́ni ẹ fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn. wal miskina. ẹ mo lè lọ ilé chairman yìí kì í sọ pé chairman mo dé o. mo wá sínú. mo wá sínú. mo tiẹ̀ nídìí owó kan ọmọ mi kan bímọ ní kíní wọn àwa náà èmi náà ni mo sì ṣe owó ẹ̀ ẹ bá ń wówó ààrẹ ti mẹlẹgbẹ chairman ní tí ó sọ fún mi sí èkó ọlọ́ba bímọ. àbúrò ló máa fẹ́ yàwó. wà á ti dhal qurba haqqahu. wọ́n bá jẹ́ ilẹ̀ Haúsá wàláhì tó bá fíìlì lọ́tàìtì. láti ṣe. tó bá fi ìgbéra ìwà jẹ́ ọ̀rọ̀ ọ̀rẹ́ ọkàn mi tó bá wọn wọ́n padà pé wà ń bí owó ọwọ́ rẹ kì í ṣe ìwọ kì í ṣe tiwọn nìkan mo ní mbẹ o. tí bá sì sọ fọlọ́n pé kọ́ bá ń gba tèmi mbẹ yóò di gbogbo yòókù náà. wà á ti dhal qurba haqqahu. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ni wọ́n ń bẹ láàyè ńláńláńlá tó jẹ́ pé gbogbo fámìlì ọ̀gbádùn wọn mọ́. ọgbọ́n wo láwọn á dá. àbí àwa máa pariwo ìjọba èwo ebi wọn náà ìjọba ni ọ́. ìjọba tinú ilé tiẹ̀ náà ń kọ́. ìjọba inú ilé rẹ̀ bó o lọ ṣe ṣe. wà á ti dhal qurba haqqahu. ọlọ́ni ẹ fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn. wal miskina. àwọn aláìní ẹjẹ́ wọn mọ̀ ẹjẹ́ fún wọn mọ̀ páwọn náà bàbá ara community ni wọ́n. wal miskina. àwọn tí ò ní lọ́wọ́ ẹjẹ́ káwọn náà ò fi ìgbé èèyàn làwọn. wa buna sabili. àwọn arúgbó tí wọn ò lè ṣiṣẹ́ kankan mẹ́ẹ̀ má jẹ́ wọn ó ṣe wàhálà ẹ gbọ́dọ̀ tọ́jú wọn. wala tubadhir tabdhira. wala tubadhir tabdhira. ẹ̀yin Ìjẹ̀bú mi nìyẹn bá wí o wala tubadhir tabdhira ẹ má nana apá o. ẹ má waste it gan. òkú tó ti kú lógún ọdún ẹ yí ẹ̀yìn ẹ̀ padà ṣé ẹ wọnú sàárè rẹ̀ wò ó ṣe é yí padà. wala tubadhir tabdhira. ànádànù tí ó jẹ́ pé yìí máa kó àlùbá báyàn nìyẹn kí ló kàn ó pẹ̀lú ẹni ó ti kú. ó ti lọ́ọ̀tì ẹ̀ kódà bí ẹ bá béèrè ayé lọ́wọ́ rẹ̀ kò mọ̀ pé òun wáyé mọ́. wọ́n pa màálù oríṣiríṣi. èbó ti di yẹ̀pẹ̀ ó ti di yẹ̀pẹ̀ lọ wáyà rẹ̀ lọ́nu sàárè kọ́ ọmọ pé kò sí mbẹ̀ mọ́. wọ́n bàbá rẹ̀ lọ́nu sàárè kódà bọ́ ọba túbẹ̀ ò lè má bá kankan mọ́. wala tubadhir tabdhira. ẹni tó ti kú tó yẹ pé Allahu Akbar ẹni tó ti kú tó yẹ kódà kò sọ̀rọ̀ rẹ̀ lẹ́mìí rẹ̀ mọ́.
rántí. Toro ti lọ ó ti lọ ń tiẹ̀ ni. Ó lọ fèsì tiẹ̀. Ìwà ẹ̀yìn Ìjẹ̀bú nù wọlé tó bá ń tẹ̀lé tẹ̀lé sí ẹ̀. ولا تبذر تبذيرا Ọlọ́lẹ̀ gbọ́dọ̀ nánà àpà. إن المبذرين Ọlọ́lẹ̀ àwọn tí nánà àpà tí máa yẹ́yìn òkú padà. كانوا إخوان الشياطين Ọlọ́lọ́mọ Yésù ni wọ́n o. وكان الشيطان لربه كفورا Àṣetánì gan sì ni ó ti ya pàǹdùkú mọ́lọ́run lọ́wọ́ Ọlọ́run náà ni wọ́n sì hàn ọ́ lé mà. وكان الشيطان لربه كفورا. Ẹ̀tọ́tọ́ ẹ̀ kí àwọn aṣáájú wa ó ṣe. Ẹ̀tọ́tọ́ ẹ̀ kí wọ́n ó ṣe. Ma afa Allahu ala rasulihi min alil qura. فلله وللرسول Ẹ máa gbọ́ o, ẹ gbọ́ bọ́lọ̀ ṣe. ولذي القربى واليتامى والمساكين ما شاء الله. وابن السبيل كي لا يكون دولة. كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا الله. واتقوا الله إن الله شديد العقاب جد ما لا يكون. واتقوا الله إن الله شديد العقاب. Ọwọ́ àlàyé tí mo fẹ́ ṣe yìí kan mo fẹ́ kẹ́ gbọ́. Ànábì Muhammad òun náà ṣèjọba rí. Pírẹ́sídẹ́ǹtì orílẹ̀-èdè yìí. Ọlọ́run sì kọ́ lẹ́kọ̀ọ́. Ayé ẹyọ kan tó fi kọ́ lẹ́kọ̀ọ́ náà ni. Tó fi ṣèjọba. Yorùbá lọ́wọ́ ó tún wá sí. Sàmí ẹ̀ dáadáa. Lọ́wọ́ ó tún wá sí. Àmọ́ bẹ̀rù Yorùbá o. Ọbẹ̀rù Yorùbá o. Mítìn tá a bá ṣe lálẹ́ àná kílẹ̀ ojú mọ́ wọn ti tuntun mi sí. Yorùbá. Ojúmọ́ tó mọ́. Yorùbá tí ó máa ba ìyẹn jẹ́. Ẹ̀kọ́. Tí ó sì tún máa yin rẹ̀. Pé ọmọ bá ṣe ń tún kìí ṣe tó. Àwọn Yorùbá máa ń pòwe kan. Bóyá wọ́n ń pa lọ́nà àbòmí ẹjẹ́ ń gbọ́ nílẹ̀ Ìjẹ̀bú ń bí. Yorùbá ní bá ń jà. Ẹ parí ẹ. Wọ́n ní ẹ parí ẹ. Ká parí ẹ̀kọ́. Bá ń jà. Bí ìdákùnkọ́. Mi ò gbọ́. Bí ìdákùnkọ́. Ṣé gbogbo Yorùbá ní máa ń rẹ̀? Wàlá ìdé Ìjẹ̀bú. Pé bá ń jà sẹ́. Bí ìkákùnkọ́. Bá ń jà bí kúkọ́. Ní ẹsẹ̀ pàmbàdà tí ń pa lẹ́kọ̀ọ́ tí ń pa ní Abẹ́òkúta pa ní gbogbo ẹ̀ náà. Gbogbo ilẹ̀ Yorùbá. Lẹ́yìn náà wí pé gbogbo ilẹ̀ Yorùbá bá ń jà. Bí ìkákùnkọ́. Yes. Yorùbá máa lọ wo ọ̀tá rẹ̀ lọ́sibítù. Ọ̀dà bẹ́ẹ̀. Bá ń jà bí kákúkọ́. Kí ló wá mú Yorùbá? Tí Yorùbá tún wá change ohùn. Tí wọ́n wá ń sọ pé ará alé rẹ̀ ò ní fẹ́ kó o kú. Wọn ò sì ní fẹ́ kó o dé èèyàn bọ̀rọ̀. Kí ni lẹ́tọ̀ ẹ̀ pa? Ọlọ́bọ̀ má jẹ́ èèyàn bọ̀. Àbí kí láǹfààní rẹ̀? Nígbà tẹ́ ẹ̀ bá fi ó jẹ́ èèyàn. ما أفاء الله على رسوله من أهل القرى فلله. Ọlọ́ni wa ná Muhammad. Sallallahu alaihi wasallam. Ó ti dolórí. Ó ti dà ṣáájú. Ojúṣe rẹ. Gbogbo tí jẹ́ gbogbo agbègbè rẹ pátá ìwọ ni mo kó lé lọ́wọ́ o. Orílẹ̀-èdè rẹ ìwọ ló ní. Ọwọ́ ni máa afa Allahu ala rasul. ما أفاء الله على
رسوله من أهل القرى فلله. Ọlọ́run wà níbi gbogbo tí ń bá ń jẹ́ àǹfààní orílẹ̀-èdè. Gbogbo àwọn mineral resources. Owó ti máa jáde. Falillahi. Ọlọ́run lé mi mo ní èmi Ọlọ́run ni mo ní. Falillahi. Ọlọ́run lé mi èmi tí mo ṣẹ̀dá ayé èmi ni mo ní. Èmi mo ní góòlù. Èmi mo lépo. Èmi mo ní fàdákà. Èmi mo ní àwọn èmi mo ní kòkó. Èmi ni mo ní àwọn èmi mo lọ̀pọ̀ èmi gbogbo nǹkan tẹ́ fi sọ̀rọ̀. Ma afa Allahu ala rasulihi min ahlil qura. Kódà àwọn àkógun tẹ́ ẹ kó gbà tẹ́ ẹ lógún. Falillah. Èmi Ọlọ́run ni mo ní o. Walirrasuli. Ọlọ́run wà níbi ìwọ náà oní mbẹ̀. Walirrasuli. Ìwọ ni president. Ìwọ náà mú tiẹ̀. Walirrasuli. Mú tiẹ̀ ìwà nábì. Walidhil qurba. Àwọn òṣìṣẹ́ mú tiwọn fún wọn. Walidhil qurba. Fún mínísítà ń tiẹ̀. Walidhil qurba. Fún sínétọ̀ ń tiẹ̀. Walidhil qurba. House of Rep ń tiẹ̀. Walidhil qurba. Yàmẹ̀nà parasitas fún wọn tiwọn. Walidhil qurba. Àwọn tí sẹ́ yín jọ papọ̀ tẹ́jọ ṣèlú nìyẹn ẹ fún wọn. Walidhil qurba. Àwọn sínétọ̀ wa ń bá ọ dàsìkò Tinubu ọ lọ complain pé Excellency gbogbo bá ṣe ń tírì ti wà tẹ́lẹ̀ ẹ̀kọ́ dáa. Ó yẹ kẹ́ ẹ ṣe nǹkan báyìí fún wa. Ó yẹ kẹ́ ẹ ṣe nǹkan báyìí fún wa. Ó yẹ kẹ́ àyà yìí náà ní Tinubu gbọ́. Ọlọ́run sì ni ó débẹ̀. Alhamdulillah. Gbogbo tí aláǹfẹ́ ó kó fún ọ. Mo à kó fún ọ kí ni wọ́n ń ṣe mí. Ẹ̀gbọ́n òfin wo ni ẹ ṣe tá a rí bí ó yí gàgà padà. Mo fi ó kọ bo ẹnìkan láṣìírí nínú alágbára orílẹ̀-èdè yìí lò náà wà. Ó wà ní ìjọba yìí o. Lọ́wọ́lọ́wọ́. Ó ní mọ́tò tí wọ́n á gbé wá fún ọ̀rọ̀ alẹ́ àná nìyí o. Pé wọ́n ra mọ́tò fóun. Ó lóun rí pé béèyàn bá gun mọ́tò náà. Bóun bá gun mọ́tò náà, Ọlọ́run lè pa òun rẹ́. Allahu akbar. Ẹni kí lòun ń ṣe iṣẹ́ wo lòun ń ṣe? Tí a fi bẹ́rù mọ́tò eléyìí wá. Ó ní wàláhì òun ò ní gunú ẹ̀ láéláé. Ó sì gbé bí gáràjì ilé ibi ọ wà. Ó bò máyẹ̀. Ìgbàmọ́lá Àbújá ń wọlé. Ó ní láéláé òun ní wọnú ẹ̀. Ibi sì ń pa àwọn èèyàn. Ó ní bẹ́ẹ̀ èèyàn bá lọ wo orú inú eléyìí. Ó dà lówó nù fámìlì wa. Alówó nù fámìlì wa. Kò sí fámìlì wa tó lè gbórú eléyìí. Kí à ń tèmi. Ma afa Allahu ala rasulihi min ahlil qura. Ohun táwọn sínẹ́tọ̀ọ̀sì wa pátá òní Tinubu fún wọn. Falillah. Ní a ṣe fún wọn gbogbo ìgbà náà nìyẹn o. Ọlọ́run lé mi mo ní. Walirrasuli. Ọlọ́run lé mi tí mo wá ní mo ní wà nẹ́bí mú tiẹ̀ gbogbo àwọn tí ó bọ̀ ṣiṣẹ́ yìí náà mú. Walidhil qurba. Àwọn tó súnmọ́ nìyẹn jọ máa ṣiṣẹ́ àwọn lieutenants tí ó bọ̀ ṣiṣẹ́ nìyẹn. Yes. Waliyatama. Ó ṣẹ̀ṣẹ̀ wá kàwọ́ ọmọ òrukàn. Allahu akbar. Mo lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ wọn mo ò fún mi. Mo fi wọ́n lẹ̀ tó bá dọjọ́ àríkìyámà gbogbo sẹ́ẹ̀rì wọn tí yẹn bá ṣe Ọlọ́run ó kó fún mi. Waliyatama. Gbogbo ọmọ òrukàn Ọlọ́run ẹ tọ́jú wọn. Wọ́n ànábì tọ́jú wọn ẹ̀tọ́ ìjọba nù. Wọ́n jẹ tèmi mọ́lẹ̀ àní tó bá dọjọ́ àríkìyámà wọ́n gbà. Wàláyé wọ́n gbà. Ọlọ́run yìí sọ bá àbùsí. Ọlọ́run yìí sọ kèésì dá nǹkan kan pọ̀ bá ó lò sí olórí burúkú àdúrà tí Yorùbá máa ṣe Ọlọ́run dáṣẹ́ wa pọ̀ mọ́tẹ̀wọ̀n ẹni yẹn. Iṣẹ́ rẹ wo ni wọ́n ṣe?
ìṣẹ́bù jíbẹ̀ lọ́rẹ̀ wọn wà á dàpọ̀ mọ́tẹ́ ẹni rí ó sì gbà. pépà gẹ́gẹ́. falillahi walirrasuli walidhil qurba walyatama. ìgbà náà lọ́wọ́ ká àwọn ọmọ òrukàn. masakini. àwọn tó lè béèrè pé ẹ̀dá kan tó rọ náà alájí ẹ̀ ràn mí lọ́wọ́. wal masakini. ẹ̀dá wọn yẹn náà lóhùn. wabuna sabili. àwọn àgbàlagbà tí a ti fi irun dúdú ṣiṣẹ́ tí ò wá ságbára fún wọn mọ́. àdá wọn fún wàhálà, àdá wọn fẹ́ bí, àdá wọn fún fìtínà, àdá wọn fún bànújẹ́, ẹ tọ́jú wọn. wabuna sabili. kay la yakuna dulatan bayna al-aghniya'i minkum. ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Ọlọ́run ní ntọ́jú ìsàlàyé fún wa ní Muhammad. ó ní pé kọ́ má jà sí pẹ́yìn tẹ́ ẹ wá ń di. ìjọba orí nìkan. ẹ̀yin tẹ́ ẹ wá ń di àgbà. ẹ̀yin tẹ́ ẹ wá ń di àgbà nìkan náà lẹ́ẹ̀ma náà pín. èmi Ọlọ́run ti pín kalẹ̀. kay la yakuna dulatan bayna al-aghniya'i minkum. owó ń bẹ lórí èdè yìí. wọ́n ti rẹ́sì owó káàkiri ń jọ òní. ọmọ kékeré kan fún Àbújá ó ní má bí owó kan wà. wọ́n ní bolo wà ó ní mo mọ bẹ̀ ó ní ẹ̀ka lọ. wọ́n wá mú ẹ débẹ̀ ó ní tẹ́ ẹ bá lè já àwọn ẹlẹ́kùn wọ̀nyí. já àwọn ẹlẹ́kùn yìí. ẹ̀rù owó. ẹ má máa dé sí. wọ́n wá ọmọdé ni o ó kàrí àti à ń kó o síbẹ̀. wọ́n dẹ̀ lérò pé kò ní nọ́lẹ́jì kó tiẹ̀ lè máa táwọn ń kó o síbẹ̀. wọ́n wá sílẹ̀kùn gbogbo àwọn tí ẹ sílẹ̀kùn nígbà tí wọ́n fojú kan owó gbogbo wọn ni ẹ ṣubú lulẹ̀. kay la yakuna dulatan bayna al-aghniya'i minkum. ẹ dákun torí Ọlọ́run ṣé kò sówó Nàìjíríà nù ẹ lọ bá tún Nàìjíríà sí àwa látúnṣe fúnra wa ntọ́lọ́ bó ṣe Nàìjíríà ò ti ṣe olójú ọmọ rọ ó ní a máa gbin sùkọ́ máa wù ó ní a gbin gbàdógó wù àbí bẹ́ẹ̀ kọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ akẹ́kẹ́ kó tó ṣe. afẹ́fẹ́ ọ̀fẹ́ jù. afẹ́fẹ́ ọ̀fẹ́ jù. ooru yìí náà bọ́ bá mú náà kò mú jù. ọ̀rọ̀ náà rà jù. ojú ọ̀rọ̀ jù. ṣé yìnyín ń sọ̀kalẹ̀ Nàìjíríà? ojú ọ̀pọ̀. yìnyín ń sọ̀kalẹ̀ lórílẹ̀‐èdè bòmí. kay la yakuna dulatan. kay la yakuna dulatan bayna al-aghniya'i minkum. Ọlọ́run tó jẹ́ ìsàlàyé rẹ̀ fún wa ní Muhammad. ó ní pé kọ́ má jẹ́ pé ìtẹ́ wà ń di àgbá náà lẹ́ẹ̀ máa dá nǹkan pín ọ̀nà tó pín sí ni mo pín ọ. wọ́n ní wọ́n fún wa ní palliative. àmàrí gangan bẹ́ẹ̀. ndé òní wọ́n tún pín owó fáwọn governors. gómìnà ti wà ládùúgbò wa ń bẹ̀ wò. ó ní wọ́n fóònù ní gangan o. ó máa yòókù ní ẹ yarí pé èyí ti mama sọ jáde wọn ò fún ọ ní ẹbí wọn lọ kọ́kọ́ gbà. kay la yakuna dulatan bayna al-aghniya'i minkum. ẹ dákun ṣé Ọlọ́run náà ni ó wà yí yẹn padà yóò yí padà ṣé ẹ mọ̀ pé irú eléyìí tọwọ́ wa bá tẹ̀ tá a bá tó ẹgbàá sí lára tí a lọ sí ilé rẹ̀ tí wọ́n kó ọmọ rẹ̀ tí wọ́n kó ìyàwó ẹ̀ tí wọ́n káwọn ẹbí ẹ̀ bọ́ bá ní ìyàwó ní bàbá kí wọ́n gbé gbogbo wọn kí ìyàwó jẹ wọ́n àwọn tó bá bá tán káwọn náà jẹ́ nù ìyà náà ẹ̀gbẹ́ lómi ò ní dẹ́nu ìyẹn wò. gbọ́ngbà àwọn bá sọmọ ẹni náà ó yẹ ọ̀nà ìyá ẹni létí ní pé ó kàn expert ó sharp ni àbáwọn kò lè ló lè rí. كي لا يكون دولة بين الأغنياء منكم. ẹ̀sìn ọ̀rọ̀ mi ni pé n tó lè solve problem wa lórílẹ̀‐èdè yìí òun ni pé ká ní òótọ́. àlàáfù
الحق من ربك ولا تكونن من الممترين ولا تكونن من الممترين. tọrọ ń bẹ lẹ ni ẹ máa sọ látàkùn nánà mí nà ẹ má wulẹ̀ máa dírìbù ẹ má parọ́ ẹ má parọ́. ẹ má fẹ̀yìn kọ́ yín. ẹ má fẹ̀yìn kọ́ yín. الحق من ربك ولا تكونن من الممترين. ولا تكونن من الممترين. lóòótọ́ number one. ẹlẹ́ẹ̀kejì. kò sí bẹ̀rù Ọlọ́run. àní takuwa àní bẹ̀rù Ọlọ́run. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ kò sí àmánà ìfọkàntánitá ò sí. kò ní jàmbá. àkọ́bá jẹ́ pé ìfọkàntánitá ń bẹ ni àwọn tá a rán lọ Àbújá wọn máa wá jíṣẹ́. ó ti jẹ́ pé nígbà wọn bá tún wá pò míì ni wọ́n tó tún rí wọn. ẹ sì béèrè àbí èmi ò sí ní section yẹn ni o wàláì mi ò sí mbẹ ni njọ tí mo bá dẹ̀ dìde pé mo fẹ́ béèrè gbogbo Nàìjíríà ni ọmọ. wọ́n sì gbọ́dọ̀ dáhùn. ọ̀ràn yẹn ni wọ́n dáhùn bí wọ́n bá dáhùn yóò yíwọ́. àwa Yorùbá ní gangan ní ọ̀lẹ gold digger. ọ̀lẹ lásán nìkan bí màá bá ró láàrin wa ń bí ní ìsìn ẹnìkan ò ní dágbére fúnra wọn. àbí ìgbẹ́rẹ́ àfẹ́wé. wàláhì ìbágbó bá jù báyìí lọ tí bàbá ró Haúsá òmìnira. wọ́n wo bí ó ti wá. wọ́n máa fojú wo bó ló ti wá. wọ́n ló láyà tó yin bá. ibo ló ti wá. ibo ló ti wá. kódà kọjá sọ́jà wọ́n pa pátápátá. o lè pàdé mẹ́ta lọ́wọ́ wọn. tani béèrè lọ́wọ́ wọn. tani ó béèrè lọ́wọ́ wọn. لقد جئناكم بالحق. òdodo ọ̀rọ̀ tí mo mú wá fún yín nìyí o kò sí ní tó ṣe Nàìjíríà o. جئناكم بالحق. ọmọ Nàìjíríà ń sáré o. ìjọba tó sì wà ń bẹ̀ ìjọba dáadáa ni ẹyọkan tá a ṣe tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ni wàláyé tá a bá ṣe tán ọlọ́jì àtúndé bẹ̀ yókù lọ́mú ló lè jí àtúndé bẹ̀. لقد جئناكم بالحق. èyí tá a sì wá bẹ̀ yí àwa la sì ní a sì ṣe yọrí ó kọrin láti gbá kú òun bẹ́ẹ̀. Tinubu ò ní kú kò ní rùn. Ọlọ́run ò ní mú àlàáfíà kúrò lára rẹ̀. ọgbọ́n tó sì wà lórí ẹ̀ tá a fi yàn Ọlọ́run ní kí ó dàrú. pẹ̀lú ògo Ọlọ́run á rí ṣe. yóò bá rí ṣe. ṣùgbọ́n ẹ̀jẹ̀ á fẹ́ràn ara wa a fẹ́ràn ara wa o a sì nígbàgbọ́ nú ara wa. gbogbo ọ̀rọ̀ tá a ti sọ látàárọ̀ ẹlòmíì ń bẹ̀rẹ̀ àgbẹ̀ nínú àgbò yìí ní kí wọ́n á kàn wọ́n pẹ̀lú gbogbo yìí. nígbà ebi bá pa ọ́ àwọn Yorùbá tí ọ̀la rò jẹlẹ̀ ebi ń pa wá o. wọ́n tún wá gbé pósítà dání. ibi wọn tún wá gbé kiri lọ́wọ́ ebi ń pa wá o. nígbà wo la Haúsá gbé kiri wájú tó pé ebi ń pa wọn. wàláhì mo ma àwọn ọ̀pọ̀lọpọ̀ Haúsá tó jẹ́ pé obì bíi mẹ́fà àbí bíi aráàjì Yusuf náà jẹ́rìí obì bíi mẹ́fà ni ó kó dànù tírè báyìí yóò tẹ aṣọ síbẹ̀ yóò àkóbì mẹ́fà ni yóò àfomi sí yóò máa bomi wọn báyìí yóò àgbé lọ́wọ́ gàgóró ó ń kiri obì nù o ìyàwó mẹ́rin lónìí o. ilé èso wọn a máa kiri ilé èso ẹyọ kan kí wọ́n gbé káàkiri. iná sí tazkiratun. ọ̀nà tá a ní àfihàn alẹ́ tí ni Ọlọ́run jẹ́ agbọ́ra wáyé. faman sha'a ittakhadha ila rabbi sabila. níparí ẹ̀jẹ̀ afẹ́ràn ara wa. fẹ́ràn ara wa. ẹ̀jẹ̀ afẹ́ràn ara wa. ẹ̀jẹ̀ afẹ́ràn ara wa. fẹ́ràn ara wa. ẹ̀jẹ̀ ńlẹ̀ kìnnì kan sí i. èyí tá a bá rí físíkà
torí bọ́lọ̀ ń bá sọ̀rọ̀ ní fi àǹfùsì kún. afala tubsirun. ọ̀nà tẹ́ fi mọ̀ páwọ̀ ọ̀fẹ́ràn ara wa àfẹ́ràn ara wa ẹ wá wo bí Haúsá ṣe fẹ́ràn ara wọn tó ẹ wo bí wọ́n ṣe fẹ́ràn ara wọn tó tí wọ́n ò rí bẹ́ẹ̀ àwọn dírẹ́fà méjì ní Sókótó wọ́n bára wọn jà ọ̀kan Yorùbá ọ̀kan Haúsá wọ́n lura wọn ní gáràjì ẹ̀jẹ̀ jáde lára wọn wọ́n wá kó wọn kó wọn lọ tọlọ́pàá àwọn ọlọ́pàá ní kóòtù ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹ má wulẹ̀ dá wọn dúró ẹ kó wọn lọ kóòtù wọ́n bá kó wọn débẹ̀ nílẹ̀ ń jà sí oníyan sọ kínní kan ni èbèjì náà lọ́sọ̀ọ̀sọ̀kú sọ sóhun ni kí ló wá di pé lura yín tẹ́ fara yín lẹ́wù ìyá tẹ́jẹ̀ ń jáde lára yín báyìí. lórí kíni. ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé wọn wá sẹ́lẹ̀rì ń bẹ nú yín ẹlẹ́rìí bá ń jáde ẹlẹ́rìí ń jáde tá a lẹ́yìn ẹlẹ́rìí tá a lọ́ dájà lẹ̀ wọn láwùsá ni wọn lọ ló bu Yorùbá pé ilẹ̀ bàbá rẹ̀ ò débi tọ́hún sì sọ fún un pé kò sí ààyè tó lè wà Nàìjíríà náà ni sílẹ̀ bàbá àwọn òde ebi bàbá àwọn Nàìjíríà ni ìyá àwọn Nàìjíríà ni kò síbi tí bàbá àwọn àti ìyá àwọn òní lẹ̀ dé wọ́n ní tó di jà mọ́ wọ́n wá pa àwọn ẹlẹ́rìí àwọn tí wọ́n jẹ́rìí lórí Yorùbá wọ́n jẹ́rìí díẹ̀ ọ wá kún àtàrí ẹ̀ sáwúsá ẹlẹ́rìí ẹ̀dá ọ wá ní ìnáyà mọ́lá ọdún wọ́n àwọn dùzúnà. ẹ bá wọn mọ́lá ọdún mọ́lá ọdún wọn wá pè wọ́n pè láwọn kọ́ wọ́n pè lẹ́ẹ̀kejì ní ọba ní à ẹ bá ń wo mọ́lá ọdún ń tàṣẹ. ẹ bá fi gírẹ̀ wọ wá. adájọ́ ní sẹ́ ìnáyà ẹlẹ́rìí rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni. tọ́ wọ́n gbà wọ́n lọ mú mọ́lá ọdún wá ó di nìkan o. afọ́jú afọ́jú. wọ́n fi ọ̀tẹ̀tẹ̀ fà bọ̀. afọ́jú ní ọjọ́ rẹ̀. wọ́n fà á tẹ̀tẹ̀ bọ̀. físíkà lélẹ́yìí o kì í ṣe pé ọ̀rọ̀ pé wọ́n ní wọ́n pé o. kì í sọ̀rọ̀ lóòwe. wọ́n wá bí léèrè pé wà ẹni oníwọ̀n mú láti ta ìyá afọ́jú ni ó ní bẹ́ẹ̀ ni. ọlọ́mọ nípa Àjàyí ọlọ́mọ ń pẹ́. wọ́n sì béèrè lọ́wọ́ náà ń gbọ́ ìwọ. bọ́lá ọdún. ṣé ọmọ ń pa Àjàyí. lórí tó ṣẹlẹ̀. oró máa ń pẹ́ ẹ̀ta wá ló rò pọ̀ jẹ̀bi. ta ló rò pọ̀ jẹ̀bi. oní Yorùbá wà yẹn ni. lọ́nà wo. èèwà ti jẹ́ Yorùbá lọ́jẹ̀bi. orí ni ó lọ́rọ̀ oríire kọ̀ orí bí mo rí ebi mo gbọ́. náà jí. ó ní gbà tíjà dé tí ń rájú ó ní tó ń gbọ́ pàà. Naji test. tó ń gbọ́ Naji test. wọ́n ní kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ó lọ́wọ́ Yorùbá ní máa dún test báyẹn. mo gbọ́ test. Yorùbá ló kọ́kọ́ ń yọ lẹ́nu. mo ló kọ́kọ́ ń yọ Haúsá lẹ́nu. Ọlọ́run kò fi fi ara wa síra wa lẹ́mìí. Adájọ́ gan rẹ́rìn ó sì rí bọ́ọ̀lẹ̀ lórí àga. àwọn eléyìí nífẹ̀ẹ́ ara wọn. ọwọ́ Yorùbá ní máa dún báyẹn. ètí aṣojú. iná bí tẹ́lifíkìrọ̀ tún. ọ̀nà tá a fi lè rán àwa létí nìyí Ọlọ́run ní sọdún èyí láti mọ̀ fún wa. ẹ jẹ́ á lọ bí ọ̀dọ̀ àwọn tí wọ́n ó fún wa lówó. owó ló kà. ẹ jẹ́ á lọ lọ. mísánà tálẹ́ ní àkọ́kọ́ tí ò ní báwájú jẹ́ tí ò ní bọjà jẹ́.